Ọjà ọba jẹ́ ọjà kan gbòógì nínú ìlú tó jẹ́ wípé kò sí ìlú kan tí kò ní ọjà ọba nítorí wípé ó jẹ́ ojúde tí àwọn èèyàn ti máa ń pàtẹ ọjà ní ayé àtijọ́. Oríṣiríṣi ọjà ni àwọn èèyàn máa ń kó wá síbẹ̀ tí wọ́n sì máa ń ná ọjà náà láti ìrọ̀lẹ́ títí di alẹ́. Ojoojúmọ́ ni wọ́n máa ń ná ọjà náà. Ọjà tá a wá wà lónìí ó ní ọjà ọba nílùú Ìwó Olódò Ọba Tẹnigbọlá. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá wa ká lọ orí ìkànnì ATM Media TV náà lẹ́wà. Ẹ máa bá wa pín káàkiri kẹ́ ẹ sì máa fọ́lò kẹ́ ẹ dá sí lábala àríwísí láti lè mọ̀ nípa kúlẹ̀kúlẹ̀ nípa ọjà yìí. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n ń ta ọjà nínú ọjà ọba náà. Ojú ọjà o. Àtàjèrè o. Kí ló kọ yín mà? Orúkọ mi ni Ọpẹ́yẹmí Ọláìtàn. Inú ọjà wo la wà yìí? A wà ní ọjà alẹ́. Ǹjẹ́ ó ní orúkọ míì tí wọ́n tún fún ọjà tí a wà yìí? Ẹ bá wo bí signboard wa, ẹ rí i pé wọ́n kọ ọjà ọba market sí. Ọjà ọba là ń jẹ́. Á tó bí ọdún mélòó tí wọ́n ti dá ọjà yìí sílẹ̀? Ó ti lé ní 50 years o. Torí ká tó bí àwa iná ti ń nà. Bí ọdún mélòó lẹ́yìn ti wà nínú ọjà yìí? Wọ́n bí mi sínú ọjà yìí ni. Inú ọjà iná bá wá sí pé arákòrò a lọ primary a lọ secondary inú ọjà iná ni. Ǹjẹ́ lè bá wa ṣàlàyé bí wọ́n ṣe pinlẹ̀ ọjà yìí? Àti pé tẹ́sí ń sọ pé ọjà alẹ́ kí ni nǹkan tó fà á tó jẹ́ pé ọjà alẹ́ bẹ́ẹ̀ ni. gbogbo náà láyàn nànà. Ní tó gbé ọjà alẹ́ ni pé ní àwọn kan wà tó máa ń ná láàárọ̀ o bọ̀ alẹ́ gangan làwọn tó máa ń ná tó máa ń pọ̀ like business bí àwọn kéékèèké ló ná ní àárọ̀ tó bá ti wá di lálẹ́ gbogbo àwọn tó ń ná sí ọjà ìgbèríko yẹn àwọn adarí síbí láti wá tún àwọn ọjà tí wọ́n lọ rà yẹn tà bí báyìí. So alẹ́ yẹn ni wọ́n máa ń ná jù. Wọ́n máa ń ná jù. Ọjọ́ ojoojúmọ́ ni o bọ̀ alẹ́ yẹn ni a máa ń ná dago 10. Rísìn yẹn tó fi ń pè lọ́jà alẹ́. Ẹ̀pọ̀ ọjà ní wọ́n tẹ́ pa aago 4 wọ́n á ti túká aago 5 wọ́n á ti túká eléyìí a máa ń ná dago 10. Ṣé kò wà níjọ́ kan pàtó tó jẹ́ pé gbogbo àwọn èèyàn wà láti wá pé ná ọjà náà gẹ́gẹ́ bí àwọn ìṣúná níjọ́ karùn-ún níjọ́ kẹjọ? Kò síjọ́ táàkì ná ọjọ́ ojoojúmọ́ ni ọlọ́mọ ẹ̀ka ìlàbúrò bóyá ẹnìkan ṣaláìsí ọjọ́ yẹn la máa ń pàdé bọ̀ tí ò bá sí nǹkan bẹ́ẹ̀ yẹn ọjọ́ ojoojúmọ́ ni. Kí wá nìkan tí ẹ fẹ́ ṣe jẹ́ kí ìjọba ṣe fún yín nínú ọjà yìí torí kò sí bí ọjà ṣe wà kó mọ́ ní àlébù bóyá wọ́n ń gbé nǹkan ni bóyá kò sí security tàbí lè nípa ètò omi pé kò sómi tí wọ́n ń lò nínú ọjà yìí pé àti rí omi àbákìtàn tí wọ́n lè dalẹ̀ sí. Ǹjẹ́ lè bá wa ṣàlàyé kẹ́bà yẹn? Inú mi dùn tẹ́ bèrè irú ìbéèrè bẹ́ẹ̀ torí pé tí àbá ní wí tẹnu òníbó ọ̀rọ̀ tó gùn lẹ̀rọ̀ tẹ́ bèrè yìí ní ẹ bá wo ṣọ́ọ̀bù ìdàdà ẹ̀ kó ti pẹ́ ẹ pé àwọn búlọ̀kù yẹn ti pẹ́ àwọn páànù yẹn náà ti pẹ́ Barrister Adédèjì ló kọ́ fún wa torí abẹ́ búkà la wà tẹ́lẹ̀ lábẹ́ búkà tí kálukú kan búkà kéréje ṣùgbọ́n nígbà tí ìjọba Barrister Adédèjì débẹ̀ àkèrè o ìgbà tí Barrister Adédèjì débẹ̀ wọ́n kọ́ fún wa ní oní búlọ̀kù kò ní lẹ́ẹ̀kún wọn bá kọ́ lóní búlọ̀kù ṣùgbọ́n wà tó yá tí àsálìwà débẹ̀ àsálìwà ní kí la fẹ́ látọ̀dọ̀ òun a ní ta fẹ́ ni pé a fẹ́ lẹ́kùn àsálìwà débẹ̀ wá sílẹ̀kùn sí inú wa ń dùn torí gbà tí ó ti sílẹ̀kùn bẹ̀ yẹn a tún ní stọ̀ lágbolé ta mọ́ kẹ́rù lọ ṣùgbọ́n nígbà tí àsálìwà ti bá sílẹ̀kùn sí kálukú kó gbá sínú ilé ó ń tilẹ̀kùn kálukú mú kọ́kọ́rọ́ lọlé ṣùgbọ́n wọ́n tó wá pẹ́ tó pẹ́ tí àwọn ìjọba ní ìtúndé bẹ̀ torí ká má dàkọ̀ àwọn ìjọba kí wọ́n sọ pé à ń gbé lẹ́yìn ẹnìkan ṣe Yorùbá yẹn ti yé yín bẹ̀ yẹn ìgbà táwọn ìjọba kan tún wá dé bẹ́ẹ̀ àwọn ò pé àwọn ìjọba tó ti ṣe dáadáa fún wa yìí ó yẹ ká lè jàǹfààní àtọ́túndé yìí náà a rò wípé inú ọjà yìí tójò bá rọ̀ ẹrọ̀fọ̀ máa ń pọ̀ a dẹ̀ lọ síbẹ̀ ní secretariat pé ní tá a fẹ́ o ẹ á bá wa wọ́ fúlọ̀ inú ọjà wa yìí o pé tójò bá rọ̀ o ẹrọ̀fọ̀ máa ń disturb wa o wọ́n ní tó ṣe ni pé ká lọ kọ lẹ́tà wá èmi tí a kọ lẹ́tà ju ẹ̀mẹ́wàá lọ ọlọ́jẹ̀ kan bá wa rí ṣe o a tún sọ fún ẹ pé àwọn páànù tí o ọwọ́ ìjọba ti fẹ́ tán lára rẹ o páànù yẹn ń jò o wọ́n ní kí kálukú lọ mọ́ tó ṣe fúnra ara rẹ̀ so ìbàjẹ́ bí n tẹ̀ béèrè. Nípa ọ̀rọ̀ ètò ààbò bó ló ṣe ń lọ nínú ọjà yìí? àwa tá à ń nájà la gba ọdẹ tá à ń dáwó fún tá à ń sanwó fún lóṣooṣù láti máa bá wa dáàbò bo àwọn ọjà wa tá a kó sínú ṣọ́ọ̀bù
àwa la ń sanwó fáwọn ọdẹ. Nípa ọ̀rọ̀ ètò òṣùwọ̀n wíwọ̀n bó ló ṣe ń lọ nínú ọjà yìí? Òṣùwọ̀n wíwọ̀n nípa ọjà tí wọ́n ń tà, yálà àwọn tí wọ́n ń ta ìrẹsì ni àbí. Gbogbo wa la ní òṣùwọ̀n tá à ń lò tẹ́lẹ̀, òṣùwọ̀n tá à ń lò tẹ́lẹ̀ nìyí. So ìgbà tí Adémọ́lá dé, ó ní òun ò fẹ́ òṣùwọ̀n èké nípínlẹ̀ òun, pé àwọn òṣùwọ̀n tí yóò kún agolo 10 nísìnyí ọjà títí wa kò ṣeé ṣèrú sí torí atalélé tòmẹ́tò náà dẹ̀ wà, kálukú ló ní òṣùwọ̀n tá a fi ń tà. Irú àwọn tá à ń tẹ̀lé nísìnyí tá a bá lókè ìjọba á lo pọ́kẹ́tì yìí pé kò sí èrú lọ́rọ̀ ọjà títí wa. Ṣùgbọ́n àwọn tó ń ta ráìsì, èlùbọ́, gààrí, Adémọ́lá ní òun ò fẹ́ òṣùwọ̀n èké bóyá alágolo 8 àbálágolo 9. So Adémọ́lá wá ṣe òṣùwọ̀n yìí fún wa, wọ́n ti tẹrúkọ sétí ẹ̀, kò ṣeé rẹ́, ó dẹ̀ ti tíìkì síbẹ̀, kò ṣeé sọ sínú omi gbóná, ìrìn ọgbọ́n tó fẹ́ dá sí i. So òṣùwọ̀n tí ọmọlúwàbí tà fún wa ni tó jẹ́ ìmọ́lẹ̀. Ìyá wa ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìjọba ti sísọ lójú abẹ́ nípa títì oníbejì tí wọ́n fẹ́ ṣe nílùú Ìwó, ǹjẹ́ kí ni ìgbáradì fún láti ọ̀dọ̀ yín? Àwa gbáradì ó torí onílù ò ní fẹ́ jẹ́ kó tú, ọmọ ìlú rere là wá. Lóòótọ́ títì jẹ́ ṣọ́ọ̀bù wa tí mo dúró sí yìí, àárín tá a ṣe sí i torí in tí ó bá dáa yóò kọ́kọ́ bàjẹ́. So a ti gbáradì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ rí i pé inú ṣọ́ọ̀bù ti fúnro, a ti kó àwọn ọjà níwọ̀n kúrò ń bẹ̀ pé kára mọ́ ta díẹ̀ yìí kó tó di pé wọ́n dọ̀dọ̀ wa. Tá bá ti gbọ́ pé wọ́n ti dé Kájọlà jọ́ ṣòṣogbo nísìn, ẹni tó kún bẹ́ẹ̀ pápápá á kó àwọn òbájọba lágídí o. Ìyá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé títí ọ̀hún jẹ̀bi. Ó jẹ̀bi púpọ̀ gan. Ó tó tán ni kò sẹ́kù o. Kò sẹ́kù rárá ó jẹ́ tán ni. Kí wá nìkan tí ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ kí ìjọba Adémọ́lá kó ṣe fún wa nípa pé sẹ́yìn pé tẹ́ ẹ bá ti kó ń bí nísìn kò síbi tẹ́ ẹ ti máa tajà mọ́, àbí? Kí ni ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ jẹ́ kí wọ́n ṣe fún? Ìrànlọ́wọ́ tá a fẹ́ kí Adémọ́lá ṣe fún wa ni pé inú ògbà láyé ògbà tí ẹ bá dé Ògùnpa, irú ṣọ́ọ̀bù tẹ́mi nìkan lóyìn èèyàn 3-4 lè máa lò l'Ògùnpa. Ìrànlọ́wọ́ tá a fẹ́ ni pé bí wọ́n ṣe rọra wábi tí àtijọ́ àti mutí wa náà tó fi ní ìnira fún wa náà làwa fẹ́. Orí títí alábàlá méjì yóò ti ẹ̀dùn mọ́ wa nú tó wà náà lọ́mọ tá a kó sílé ìwé gíga. So tí ó bá dẹ̀ parí ẹ̀tàn iléeṣẹ́ ńláńláńláńlá yóò mọ̀ wọ̀lú wò wá, ọmọ tí wa ló ríṣẹ́. So inú wa dùn sí i, kò dúdú inú wa rárá. Ẹ ṣé gan ni, a dúpẹ́ lọ́wọ́ yín. Ǹjẹ́ ní ọ̀rọ̀ mi ní méjì mẹ́ta tẹ́ fẹ́ bá àwọn ará ilé sọ? N tá a fẹ́ sọ ni pé a fẹ́ polówó ọjà wa, ọjà alẹ́ náà ń pe bí ọjà ọba. Gbogbo nǹkan táwọn ń tà ń bí báyìí àgbowó lé o, ọjà wa dínwó, ọjà wa sì rọjú. Àwọn òkè bú kọ́sítọ́mà o, a máa ń sọ̀yàyà sáwọn oníbàárà wa. So ọjà wa dá o, gbogbo nǹkan tẹ́nu ń jẹ ló wà, ráìsì wà, èlùbọ́ wà, òróró wà, ata wà, iṣu wà, ilá náà dẹ̀ wà, tewébí àtẹ̀fọ́, káwọn patronize wa o, á dẹ̀ mọ̀ ṣe wọ́n dáadáa.